dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ìjọba olùkọ́ àwọn ọmọ wọn máa ń fi ẹsẹ̀ gbẹ́lẹ̀ kiri ẹ mọ̀mọ́ sí ilé ẹ̀kọ́ padà àwọn òbí ló pariwo tantan bẹ́ẹ̀ o ọ̀pọ̀ òbí àti àwọn akẹ́kọ̀ọ́ tó wà láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń fapá jánu báyìí o èyí kò sẹ̀yìn bí ilé ẹ̀kọ́ wọn ṣe wà ní títìpa láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn báyìí bẹ́ẹ̀ sì ni àwọn akẹgbẹ́ wọn láwọn ilé ẹ̀kọ́ aládàáni ń lọ sí ilé ẹ̀kọ́ tiwọn bí ẹ kò bá gbàgbé ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ wa NUT ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pàṣẹ pé kí wọ́n gbé àwọn ilé ẹ̀kọ́ ìjọba ti pa torí ètò ààbò tó mẹ́hẹ o ìkéde náà ló wáyé lásìkò tí ẹgbẹ́ àwọn olùkọ́ náà gùn lé ìfi ẹ̀hónú hàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórí báwọn agbébọn ṣe kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ mọ́kàndínlọ́gbọ̀n nílùú Èsìẹ̀lẹ̀ àti Yàwọ́tà níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ o èyí ló mú kí iléeṣẹ́ ìròyìn wá bá àwọn òbí àti olùkọ́ sọ̀rọ̀ láti mọ ipa tí ìgbésẹ̀ títí ilé ẹ̀kọ́ ìjọba páńkó lára àwọn ọmọ àwọn òbí tí ó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ ṣàlàyé wípé gẹ́gẹ́ bí òbí kì í ṣe ìdùnnú àwọn o bí àwọn ọmọ àwọn ti ń fẹsẹ̀ rìn kiri àdúgbò àwọn ọmọ ti tẹ̀lé àwọn eléégún lọ tán bí wọ́n bá wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ ìwọ̀nba ní àkókò tí wọ́n yóò ní láti fi tẹ̀lé eégún lẹ́yìn o tí wọ́n bá tiẹ̀ fẹ́ tẹ̀lé eégún yóò ní àkókò ìgbà tí wọ́n yóò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọ́n ti sọ ilé àwọn eléégún di ilé wọn báyìí o lóòótọ́ a kò ní kí àwọn olùkọ́ má ṣe yan iṣẹ́ lódì ṣùgbọ́n kí àwọn olùkọ́ àti ìjọba wò ṣe fún ara wọn o gbogbo nǹkan tí àwọn olùkọ́ bá fẹ́ bíi ètò ààbò tó péye ni kí ìjọba náà pèsè fún wọn òbí mìíràn tó bá iléeṣẹ́ ìròyìn wa sọ̀rọ̀ Peter Owóyẹmí ni ó ṣe pàtàkì kí àwọn ọmọ padà sí ilé ẹ̀kọ́ wọn o nítorí àwọn ọmọ yìí ni ọjọ́ ọ̀la àwọn òbí wọn Owóyẹmí ní àwọn ọmọ àti àwọn olùkọ́ tó wà ní àhámọ́ àwọn agbébọn náà jẹ́ òbí àti ọmọ àwọn àkàn ó sì rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pèsè ààbò tó péye o ní gbogbo ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ Owóyẹmí ní ọmọ méjì ni mo ní ilé ẹ̀kọ́ girama àwọn ọmọ yìí náà ní ọjọ́ ọ̀la wa àmọ́ ó ṣe ní láàánú pé àwọn ilé ẹ̀kọ́ wa wà ní títì pa owó tó bá sì dilẹ̀ òun ni èṣù ń bẹ̀ níṣẹ́ o abẹ́ ìjọba pé kó bá wa wá àwọn ọmọ tó wà pẹ̀lú ajínigbé o kí àwọn ọmọ tó jòkó sílé náà sì padà sí ilé ẹ̀kọ́ Hasan Abímbọ́lá ti ṣe alága ẹgbẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé àwọn olùkọ́ ti ṣetán láti padà sí ẹnu iṣẹ́ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà kan Hasan ní láti olú ọ́fíìsì àwọn olùkọ́ ní Àbújá ni wọ́n ti kéde wípé ká yan iṣẹ́ lódì o ìjọba ti gbé àwọn ìjíròrò wá wọ́n sì ti yanjú àwọn ohun kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò gẹ́gẹ́ bí ìlérí tí ìjọba ṣe fún wa gbogbo ilé ẹ̀kọ́ tó wà ní ìgbèríko àti àwọn tó wà ní àárín ìlú ní ètò ààbò tó péye gbọ́dọ̀ wà o ó sì dá wa lójú wípé dúdú ní ọ̀sán yóò so láìpẹ́ láì jìnnà àwọn ilé ẹ̀kọ́ máa wà ní ṣíṣí padà a ti gbé 8.7 billion kalẹ̀ láti ra àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ẹ̀yin olùkọ́ ẹ padà sí ilé ẹ̀kọ́ o ìjọba Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó yanṣẹ́ lódì láti wọ iṣẹ́ padà o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn ọmọọba Dọ̀tun Oyèládé fi síta ló fọwọ́ ẹ̀bẹ̀ náà léde o Oyèládé ṣàlàyé pé lóòótọ́ ìdí tí àwọn olùkọ́ fi yanṣẹ́ lódì nípínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ìdí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìpalára ni àìsí ní ilé ẹ̀kọ́ ń ṣe fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó wà nílé o ó ní ìjọba ń sa gbogbo agbára rẹ̀ láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àhámọ́ àwọn agbébọn gba ìtúsílẹ̀ láìpẹ́ tẹ́ ẹ bá gbàgbé ọjọ́ kìíní oṣù kẹfà ni àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní wọṣẹ́ nìran o nítorí bí àwọn afurasí agbébọn ṣe ń ṣọṣẹ́ ní agbègbè Ahoro Ìṣẹ̀lẹ̀ àti Yàwọ́tà tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára
bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòwò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.